Ẹ̀yin lé èwo lẹ ṣe káàbọ̀ sí Mashola Gist TV ò ṣe àlàáfíà ni ẹwà gbogbo lé ń kọ́ gist tá a gbọ́ yìí ó tún lágbára díẹ̀ ṣùgbọ́n jẹ́ kọ́kọ́ kí gbogbo ẹ̀yin tẹ́ ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí èní ni ọjọ́ kẹfà February 2025 ọjọ́ kẹfà oṣù kejì ọdún 2025 bí a ṣe ń kí gbogbo àwọn tó ń ṣe ọjọ́ ìbí lẹ́nìí ẹ̀mí gbogbo yín á ṣe púpọ̀ ọdún láyé o àníkú owó àníkú ọmọ àníkú àlàáfíà o long life and prosperity happy birthday to you all. Gist tèní tí a mú wá ó lágbára díẹ̀ nítorí ọ̀rọ̀ tí àǹtí wáyé sọ wípé ṣé wọ́n fẹ́ gbé Tadenikawo lórí ọmọ àwọn ni wípé kan lọ wá bí jókòó sí wípé gbogbo wàhálà kí kábíyèsí máa fún Tadenikawo ní gbogbo nǹkan tán níyì wípé ó ti tu ojú sóhun wípé bí Queen Naom ṣe bí ọmọkùnrin làwọn náà bí ọmọkùnrin wípé kí wá ló dé tó jẹ́ pé kábíyèsí ò fáwọn ọmọ àwọn ní nǹkan ju Tadenikawo lọ. Ẹ̀yin èèyàn lé ọ̀rọ̀ ló délẹ̀ yìí kí nìdí tí bàbá wẹ̀rin ńlá fi ń fún Tadenikawo ní gbogbo nǹkan tán ni ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò. Ìkíní àrólé kábíyèsí ní Tadenikawo. Ìkejì wọ́n ní aya tó bá wù ni ọmọ ẹ̀ ń wù ni. Lóòótọ́ gbogbo ọ̀nà tí bàbá wa fi fẹ́ àwọn olórí yìí kò dùn mọ́ wọn nínú. Ó jẹ́ nǹkan tó jẹ́ pé wọn ò fẹ́ kí Queen Naom wà out ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ ni. Àdéhùn wo ni kábíyèsí bá Queen Naom ní kó tó di pé bàbá wẹ̀rin ńlá fẹ́ Queen Naom? A mọ àdéhùn tó bá wọn ní ṣùgbọ́n bí a ṣe gbọ́ wọn ní kábíyèsí ṣèlérí fún Queen Naom páwọn ò ní fẹ́ yàwó lé Queen Naom. Ìgbà tí bàbá wẹ̀rin ńlá dẹ̀ bẹ̀rẹ̀ sí fẹ́ àwọn ìyàwó yìí Queen Naom ò sí nínú palace. Queen Naom wà ní Àkúrẹ́. So ìgbà tí kábíyèsí dẹ̀ ti wá fẹ́ gbogbo àwọn obìnrin yìí gbogbo wọn náà ń bá bàbá wẹ̀rin ńlá gbé inú palace ṣùgbọ́n Queen Naom nìkan ni ò gbé inú palace. Ṣé àtìgbà tí kábíyèsí dẹ̀ ti fáwọn obìnrin yìí ṣé inú wọn ń dùn ni àbí ṣé inú wọn ò dùn àbí báwo ni wọ́n ṣe feel pẹ̀lú gbogbo àwọn ìyàwó tó ń ṣe? Lẹ́ẹ̀kọ̀ọ̀kan a máa ń rí bàbá wẹ̀rin ńlá tó máa ń jáde pẹ̀lú àǹtí wa àti àǹtí wa àti àǹtí wa fashion àti àǹtí wa church. Wọ́n máa ń jáde pẹ̀lú wọn lẹ́ẹ̀kọ̀ọ̀kan ṣùgbọ́n èyí tá a gbọ́ wọn ní àǹtí wa wọ́n ní wọ́n ń bínú wípé àwọn fẹ́ kí bàbá wẹ̀rin ńlá mọ̀ wípé nǹkan tí bàbá wẹ̀rin ńlá ṣe ò dáa wípé báwo ni wọ́n ṣe máa fún Tadenikawo ní gbogbo nǹkan tí wọ́n invest àti èyí tí wọ́n ní wípé ṣé ọmọ tí àwọn bí wípé kì í ṣọmọ ni wípé àbí gbogbo àwọn ọmọ wọn kì í ṣọmọ tó jẹ́ ọ̀rọ̀ Tadenikawo nìkan ni bàbá wẹ̀rin ńlá máa ń sọ òun nìkan náà ń fún ní àwọn property wọn wípé kí ló dé nǹkan tó ní àǹtí wáyé sọ nìyẹn. Wọ́n ní bàbá wẹ̀rin ńlá dẹ̀ gbélé pé kó stay away lórí ọ̀rọ̀ Queen Naom. Ẹ̀yin èèyàn lé bí a ṣe gbọ́ o wọ́n ní àǹtí wa wọ́n ní ṣe ló gba Èkó lọ ó lọ bá kábíyèsí ní government lodge house èyí tó wà lÉkòó wọ́n ló lọ bá wọn ló yẹ kó jọ lọ sí event kan
wọ́n ní ṣùgbọ́n nítorí bàbá wẹ̀rín ńlá busy, wọ́n ní àǹtí wa bá mú driver wọn pé káwọn lọ sí opposite. Mi mọ nǹkan tó lọ ṣe bẹ́ẹ̀, bóyá wọ́n lọ ra nǹkan ni. Nígbà tí àǹtí wa máa dé, wọ́n ní bàbá wẹ̀rín ńlá ní kí driver move on, bí pé kàn fi sílẹ̀. Wọ́n ní bí wọ́n ṣe já àǹtí wa sílẹ̀ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní ó sì lọ bá bàbá wẹ̀rín ńlá níbi tó ti fẹ́ lọ ṣe function iná o. Wọ́n nígbà tó débẹ̀, wọ́n ní bàbá wẹ̀rín lò tiẹ̀ fún ní fèsì rárá. Wọ́n nígbà tó yá, wọ́n ní fún rẹ̀ ló kúrò ńbẹ̀. Ẹ̀yin èèyàn lé. Oríṣiríṣi nǹkan ló ń ṣẹlẹ̀ ní inú palace bàbá wa. Ṣùgbọ́n pẹ̀lú gbogbo bí kábíyèsí bí wọ́n ṣe ń try láti mú ìyàwó wọn wá sí ibi tán fẹ́ yẹ kán wà, àwọn sissy gbogbo yìí wọn ò jẹ́ kó rí bẹ́ẹ̀ o. Wàhálà, ẹjọ́, ìjà òní lójoojúmọ́. Nítorí ẹ̀ ni wọ́n fi gbé ìgbésẹ̀ pé kí àǹtí wa lọ jókòó sí Èkó. Tí kábíyèsí bá fẹ́ rí wọn, wọ́n á lọ bá wọn níbẹ̀ nítorí wọn ò fẹ́ wàhálà nínú palace, wọn ò dẹ̀ fẹ́ dààmú. Èèyàn lé. Kò jẹ́ bó ṣe jẹ́ nǹkan tá a gbọ́ nìyẹn. So gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ ilé London èyí tí àwọn olórí takú pé Queen Naom ò lè lọ yìí, àmọ́ nǹkan tí kábíyèsí máa sọ, ṣùgbọ́n wọ́n ní kábíyèsí sọ fún wọn kó stay away, kó má dá sí ọ̀rọ̀ ilé àwọn, nítorí pé àwọn ti ra ilé àwọn kó tó di pé wọ́n wá sí ààfin àwọn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Ṣùgbọ́n wọ́n ní àǹtí wọ́n ní ṣe náà ń lérí o. Ọlọ́run Elédùmarè á wà pẹ̀lú bàbá wẹ̀rín ńlá àti Queen Naom. Á dẹ̀ jẹ́ kí wọ́n lè yanjú ọ̀rọ̀ yìí. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi. Allegedly nǹkan tá a gbọ́ la wá Torchlight. Orúkọ mi ni Mashola, Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí. À ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tún sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì. Sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. À ń ṣe advert lórí ìkànnì yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ẹ má gbàgbé kẹ́ fún fídíò yìí ní thumbs up o. Please share this video, like and subscribe. God bless you all. Mashola Gist TV. Love you all.